ẹ̀yin tèmi ọ̀rọ̀ ti bẹ́yìn yọ o ọ̀rọ̀ Agbala Gabriel tún ti gba bòmíì yọ nínú fídíò yìí ẹ máa gbọ́ wìrìwìrì gbogbo wa la mọ Mummy Twins Love àbí nínú fídíò yìí ni Mummy Twins Love ti tú àṣírí oríṣiríṣi nípa ọmọ ìjọ Agbala Gabriel tó lóyún fún tó bí ìbejì ẹnu tèmi kọ́ lẹ máa ti gbọ́ gbogbo ẹ̀ ẹ jẹ́ àjọ wọ́wọ́. I want everyone to share it and tag Agbala Gabriel. I've been keeping quiet and be watching. When his matter arises in the last year, I think I come online like this. If you can remember, I come online, I beg the whole world, I beg everybody that pé ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kẹ́ni yìí wálẹ̀ ẹ má jẹ́ k'Agbala Gabriel wálẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá dáríjì ọmọdé ò kì í mọ orí jẹ kó mọ̀ra lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo mà wá bẹ̀bẹ̀ online a máa bẹ̀bẹ̀ a máa ṣe not knowing pé in tó wà lẹ́yìn ọ̀fọ̀ ojú èje lọ ajá tó bá máa sọnù lọ́rọ̀ Gabriel kò ní gbọ́ fèrè ọdẹ láyé kò ní gbọ́ fèrè ọlọ́dẹ Agbala Gabriel jẹ́ èèyàn kan tí ó gbéraga tí ẹ̀mí èṣù dẹ̀ ń gbé nínú ẹ̀ ó gbéraga kò sẹ́ni tó jọ lójú mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ ni yẹn ṣe rí anyway mi ò dẹ̀ blame ẹ̀ ṣe mọ̀ pé owó tó ń ná kì í ṣòun ló ṣiṣẹ́ fún ó kọ̀ jí láàárọ̀ kùtùkùtù náà lọ́lọ́run gbé ire kó bọ̀ kò mọ ire yẹn lò Agbala Gabriel mo fẹ́ kó máa wo fídíò yìí kó wá máa rántí ọ̀rọ̀ tí èmi àti ẹ jọ sọ Agbala Gabriel ìkà ni ẹ́ o gbogbo àwọn tó ń sọ̀rọ̀ gbogbo àwọn tó wà diaspora tó ń sọ̀rọ̀ mo fẹ́ jẹ́ kí gbogbo yín tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí live video yìí kẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa kẹ́ dẹ̀ bá mi share ẹ̀. Ní 2024 June I think June 10 or so ni wọ́n pè mí lórí ọ̀rọ̀ Agbala Gabriel tí ẹnìyẹn wá sunkún bá mi pé wọ́n fẹ́ discharge ọmọ kan lọ hospital mo lọ sí hospital yẹn wọ́n ibì kan ní àárín àwọn ọ̀gbun Ìbàdàn yẹn ni ṣé ó lómi àbí kí náà ń pe side ibẹ̀ yẹn wọ́n local hospital báyìí ibẹ̀ lọmọ yẹn lọ register sí Bólú náà pé ọmọ yẹn mo dẹ̀ lọ sí hospital yẹn mo rí ọmọ yẹn ọmọ ọkùnrin méjì làǹtìlanti nígbà tí mo rí ọmọ yẹn mo ní kí ló wá dé wọ́n ní 300,000 ni wọ́n ní láti discharge pé Agbala Gabriel ò dá wọn lóhùn kódà wọ́n ní ibi ọmọ ló wà nínú láìlọ́nù bíi pé kò wá gbé mo wá ní òkè pé kán jọ Agbala Gabriel yìí wọ́n ní jù lọ́wọ́ báyìí online wọ́n ní mo dẹ̀ láìkí ẹ̀ torí pé ó máa ń tọ́jú àwọn arúgbó náà tí lè pọ́n fìyà jẹ arúgbó ni ṣé rí gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà ní inú Agbala Gabriel yẹn tó ń fi 1,500 àti ẹ̀bà ọ̀ràn ẹ̀bà òfò tó fi ń tan gbogbo yín torí pé ẹ̀rọ ọmọ tọ́jú yín ni òun lẹ ṣe lọ bọ́ sọ́wọ́ Agbala Gabriel ẹ̀rọ ọmọ tọ́jú yín àwọn ọmọ yín ya ìkà ló jẹ́ kẹ́ dẹrú sọ́wọ́ Gabriel Agbala nígbà tí ọ̀rọ̀ yìí dojú ẹ̀ wọ́n ṣáà pé wọ́n discharge ọmọ yẹn nígbà tí wọ́n á discharge àwọn ọmọ ìbejì yìí Agbala Gabriel máa gbọ́ mi o gbogbo ohun tí mò ń sọ yìí ó mọ sí o òun gbọ́ mi dáadáa o nígbà tí wọ́n wá discharge àwọn ọmọ yẹn ó wá kú àti jẹ orí ọmọ torí mo bí ọmọ yẹn léèrè mú ní báwo ló ṣe kó sọ́wọ́ ẹ̀ ọmọ ọdún mélòó ni ẹ ó lóun jẹ́ ọmọ 23 years mo ní okay ọmọ tí mo ti rí ni so I know all of them I have the number I have gbogbo picture àwọn ọmọ yẹn gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi I'm not ready to post any picture but ẹ bá rí àwọn ìbejì yẹn gbogbo yẹn ẹ máa gbé Agbala Gabriel ṣépè ni bí Agbala Gabriel ṣe rí gẹ́lẹ́ làwọn ọmọ yẹn ṣe rí
láti ìkókó gbà tán wá gbé àwọn ọmọ yìí ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún ni o torí ìkà burúkú Ọlọ́run tó pe Agbala Gabriel mo fẹ́ mọ̀ Ọlọ́run ti fún ẹ láyè láti máa ṣe foundation máa ṣe lọ kí ló dé tó lọ ń ṣe ojú kòkòrò tó lọ ń dájọ́ sílẹ̀ ó fẹ́ dàbí bàbá Adébóyè tó bá gbé bí bàbá Adébóyè ṣe nìyẹn ṣó rò pé bàbá kí lórúkọ bàbá wa tí ó gbé ipò fún Adébóyè bàbá wa Akíndayọ̀mí ṣe rò pé ó máa wo bàbá Adébóyè ṣùṣùn tá gbélé lọ́wọ́ tó bá jẹ́rú èèyàn bíi ti ẹni ó fẹ́ di bí àwọn pastors tí wọ́n ní àwọn church káàkiri wọ̀nyẹn tán ní estate church ó fẹ́ dàbí tiwọn ìkà ni ẹ́ nígbà tó dẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn ó wá di pé ọmọ tó ṣe bímọ inú ebi ló fi sí ọmọ yìí ìyá àti bàbá ẹ̀ ti kú ọ̀dọ̀ grandma ẹ̀ ló wà ọmọ Bólú yẹn backup ló jẹ́ ní church yẹn choir mistress yẹn ọmọ yẹn ló ń ṣe backup fún Agbala Gabriel. I've been keeping quiet and be watching. When his matter arises in the last year, I think I come online like this. If you can remember, I come online, I beg the whole world, I beg everybody that pé ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kẹ́ni yìí wálẹ̀. Ẹ má jẹ́ k'Agbala Gabriel wálẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run bá dáríjì. Ọmọdé ò kì í mọ orí jẹ kó mọ̀ra lọ́wọ́ ẹ jọ̀ọ́. Mo máa wá bẹ̀bẹ̀ online. A máa bẹ̀bẹ̀ a máa ṣe. Not knowing pé in tó wà lẹ́yìn ọ̀fà ojú èje lọ. Ajá tó bá máa sọnù lọ́rọ̀ Gabriel. Kò ní gbọ́ fèrè ọdẹ láyé. Kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Agbala Gabriel jẹ́ èèyàn kan tí ó gbéraga tí ẹ̀mí èṣù dẹ̀ ń gbé nínú ẹ̀. Ó gbéraga. Kò sẹ́ni tó jọ lójú. Mi ìfẹ́ mọ bẹ́ẹ̀ ni yẹn ṣe rí. Anyway, mi ò dẹ̀ blame ẹ̀. Ṣé mọ̀ pé owó tó ń ná kì í ṣòun ló ṣiṣẹ́ fún. Ó kọ̀ jí láàárọ̀ kùtùkùtù náà lọ́lọ́run gbé ire kó. Bọ̀ kò mọ ire yẹn lò. Agbala Gabriel, mo fẹ́ kó máa wo fídíò yìí kó wá máa rántí ọ̀rọ̀ tí èmi àti ẹ jọ sọ. Agbala Gabriel, ìkà ni ẹ́ o. Gbogbo àwọn tó ń sọ̀rọ̀, gbogbo àwọn tó wà ní diaspora tó ń sọ̀rọ̀. Mo fẹ́ jẹ́ kí gbogbo yín tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ sí live video yìí. Kẹ́ gbọ́ nǹkan tí mò ń sọ dáadáa, kẹ́ dẹ̀ bá mi share ẹ̀. Ní 2024 June, I think June 10 or so, ni wọ́n pè mí lórí ọ̀rọ̀ Agbala Gabriel. Tí ẹnìyẹn wá sunkún bá mi pé wọ́n fẹ́ discharge ọmọ kan lọ hospital. Mo lọ sí hospital yẹn, wọ́n ibì kan ní àárín àwọn ọ̀gbun Ìbàdàn yẹn ni. Ṣé ó lómi àbí kí náà ń pe side ibẹ̀ yẹn. Wọ́n local hospital báyìí. Ibẹ̀ lọmọ yẹn lọ register sí Bólú náà pé ọmọ yẹn. Mo dẹ̀ lọ sí hospital yẹn. Mo rí ọmọ yẹn, ọmọ ọkùnrin méjì làǹtìlanti. Nígbà tí mo rí ọmọ yẹn, mo ní kí ló wá dé? Wọ́n ní 300,000 ni wọ́n ní láti discharge pé Agbala Gabriel ò dá wọn lóhùn. Kódà wọ́n ní ibi ọmọ ló wà nínú láìlọ́nù bíi pé kò wá gbé. Mo wá ní òkè pé kán jọ̀ọ́. Agbala Gabriel yìí ó ní jù lọ́wọ́ báyìí online. Mo ní mo dẹ̀ like ẹ̀ torí pé ó máa ń tọ́jú àwọn arúgbó náà tí náà ìpọ́n fìyà jẹ arúgbó ni. Ṣé rí gbogbo ẹ̀yin ìyá tẹ́ wà ní inú Agbala Gabriel yẹn tó ń fi 1,500 àti ẹ̀bà ọ̀ràn ẹ̀bà òfò tó fi ń tan gbogbo yín torí pé ẹ̀rọ ọmọ tọ́jú yín ni òun lẹ ṣe lọ bọ́ sọ́wọ́ Agbala Gabriel ẹ̀rọ ọmọ tọ́jú yín. Àwọn ọmọ yín ya ìkà ló jẹ́ kẹ́ dẹrú sọ́wọ́ Gabriel Agbala. Nígbà tí ọ̀rọ̀ yìí dojú ẹ̀ wọ́n ṣáà pé wọ́n discharge ọmọ yẹn. Nígbà tí wọ́n á discharge àwọn ọmọ ìbejì yìí, Agbala Gabriel máa gbọ́ mi o, gbogbo ohun tí mò ń sọ yìí ó mọ sí o.
òun gbọ́ mi dáadáa o nígbà tí wọ́n wá discharge àwọn ọmọ yẹn ó wá kú àti jẹ orí ọmọ torí mo bí ọmọ yẹn léèrè mo ní báwo ló ṣe kó sọ́wọ́ ẹ̀ ọmọ ọdún mélòó ni ẹ ó lóun jẹ́ ọmọ 23 years mo ní okay ọmọ tí mo ti rí ni so I know all of them I have the number I have gbogbo picture àwọn ọmọ yẹn gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi I'm not ready to post any picture but ẹ bá rí àwọn ìbejì yẹn gbogbo yẹn ẹ máa gbé Agbala Gabriel ṣépè ni bí Agbala Gabriel ṣe rí gẹ́lẹ́ làwọn ọmọ yẹn ṣe rí láti ìkókó nígbà tán wá gbé àwọn ọmọ yìí ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ tó ń pa mí lẹ́kún ni o torí ìkà burúkú Ọlọ́run tó pe Agbala Gabriel mo fẹ́ mọ̀ Ọlọ́run ti fún ẹ láyè láti máa ṣe foundation máa ṣe lọ kí ló dé tó lọ ń ṣe ojú kòkòrò tó lọ ń dájọ́ sílẹ̀ ó fẹ́ dàbí bàbá Adébóyè tó bá gbé bí bàbá Adébóyè ṣe nìyẹn ṣó rò pé bàbá kí lórúkọ bàbá wa tí ó gbé ipò fún Adébóyè bàbá wa Kíndayọ̀mí ṣé rò pé ó máa wo bàbá Adébóyè ṣùṣùn tá gbélé lọ́wọ́ tó bá jẹ́rú èèyàn bíi ti ẹni ó fẹ́ di bí àwọn pastors tí wọ́n ní àwọn church káàkiri wọ̀nyẹn tán ní estate church ó fẹ́ dàbí tiwọn ìkànnì ẹ́ nígbà tó dẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn ó wá di pé ọmọ tó ṣe bímọ inú ebi ló fi sí ọmọ yìí ìyá àti bàbá ẹ̀ ti kú ọ̀dọ̀ grandma ẹ̀ ló wà ọmọ Bólú yẹn backup ló jẹ́ ní church yẹn choir mistress yẹn ọmọ yẹn ló ń ṣe backup fún